Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa ní àkókò yìí. A dúpẹ́ fún ààbò rẹ lórí wa, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún àánú tó ń fọhùn sínú ayé wa. Pàápàá fún oore ọ̀fẹ́ tá lè wọ ọdún 2024 láyọ̀ àti àlàáfíà. Bàbá mímọ́, gbọ́ ọpẹ́ kó gba ìyìn wa. Jésù ọmọ Ọlọ́run, àkókò tó báyìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ọlọ́run, mo gbàdúrà nípa oore ọ̀fẹ́ rẹ, ọ̀rẹ́ tá ò gbọ́ lónìí jọ tún ayé wa ṣe. Lò mí láti bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀, àti pé nígbà tá a bá gbọ́ ọ̀rọ̀ náà Olúwa, oore ọ̀fẹ́ láti lè ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ, ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí wa pé a kú ọdún, a kú ìyèdún. Àdúrà mi ni pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú oore ọ̀fẹ́ nínú Kristi, ẹ̀mí wa ni yóò làájá. Àwọn ọmọ Ọlọ́run, nínú ọdún tá a wà yìí, kókó tí mo fẹ́ fi ru ìgbàgbọ́ sókè, òun ni mo pè ní ìgbọràn jẹ́ okùnfà ìbùkún. Ìgbọràn jẹ́ okùnfà ìbùkún. Mo dẹ̀ mú ẹsẹ̀ wúrà mi látinú ìhìnrere ti Jòhánù orí kejì ẹsẹ̀ ìkarùn-ún. Jòhánù orí kejì ẹsẹ̀ ìkarùn-ún, ó wí pé ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tó bá wí fún yín ẹ ṣe é. Ìyá rẹ̀ sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ohunkóhun tó bá wí fún yín ẹ ṣe é. Lẹ́ẹ̀kan sí, ìgbọràn jẹ́ okùnfà ìbùkún. Mo fẹ́ ká mọ̀ yìí pé gẹ́gẹ́ bí ọdún tá a ti ní oore ọ̀fẹ́ tá a ti wọ̀ yìí, tí í ṣe ọdún 2024, mo fẹ́ pè wá níjà yìí pé ǹjẹ́ ṣé o gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ní ọdún tó kọjá yìí? Ǹjẹ́ ṣé o gbọ́ràn sí ìtọ́ni nípasẹ̀ Ẹ̀mí Mímọ́? Ǹjẹ́ ṣé o gbọ́ràn sí ìtọ́ni tí àwọn òbí rẹ, bàbá rẹ ni tàbí ìyá rẹ ni, ẹ̀gbọ́n rẹ ni nínú Olúwa tí wọ́n fi fún ọ? Ǹjẹ́ ṣé o gbọ́ràn sí ìtọ́ni tí àwọn ọ̀gá rẹ tí wọ́n fi fún ọ? Rántí pé ìgbọràn ó jẹ́ okùnfà ìbùkún sínú ayé ẹni tó bá gbọ́ràn. Àwọn ọmọ Ọlọ́run, lọ́dún yìí mo fẹ́ ká gbìyànjú ká sa gbogbo ipá wa, ká sa gbogbo agbára wa láti lè gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, láti lè gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, láti lè gbọ́ràn sí ohun tí ẹ̀mí Ọlọ́run tó bá wa ń sọ. Nítorí pé lọ́dún yìí mo fẹ́ rọ̀ wá, ẹ má jẹ́ ká sáré sí ìkógun, èrè tàbí àwọn ọ̀nà àrékérekè láti kó ọrọ̀ jọ, ètò lè mú kí Ọlọ́run kó bínú sí wa nínú ọdún yìí. Má ṣe rin ìrìn tí Ọlọ́run ò fọwọ́ sí lọ́dún yìí, gẹ́gẹ́ bí Jónà, ẹni tí Ọlọ́run rán sí Nínéfè ṣùgbọ́n tó ṣàìgbọràn, tó lọ sí Táṣíṣì tó sì bá Ọlọ́run pàdé nínú ìjì ẹ̀fúfúlẹ̀lẹ̀. Kíyèsí lọ́dún yìí pé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ, àti pé ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ, gẹ́gẹ́ bí a ti rí ní Sámúẹ́lì kínní orí 15 apá kejì ní ẹsẹ̀ ìkejìléní-ogún. Tá bá wo bí tí mo ti mú ọ̀rọ̀ ìjára dára, tá bá wò yékéyéké, a ó rí pé ìtàn tí gbogbo wa mọ̀ bí Jésù Kristi ọmọ Ọlọ́run bó ṣe sọ omi di ọtí wáìnì, bó ṣe sọ omi di wáìnì, iṣẹ́ àkọ́kọ́ ṣe nínú ohun tó ṣe, ètò dẹ̀ mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n gbà á gbọ́. Lóòótọ́ àti lódodo, ẹsẹ̀ Ọlọ́run sọ fún wa ní Jòhánù orí kejì ẹsẹ̀ kínní, ó ní ní ìjọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì, ìyá Jésù sì ń bẹ níbẹ̀, a sì pe Jésù àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó náà. Nígbà tí wọ́n ti bẹ̀ sí jẹ tán ti ń mu, ohun tá a dẹ̀ gbọ́ ni pé wọ́n sọ pé wáìnì tán. Ìtàlẹ̀ túmọ̀ sí pé ohun tó ń fún wọn ní ayọ̀, ohun tí wọ́n fi ń ṣe àríyá, ohun tó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ ó tán.
ìyá Jésù tá pè ní Maria ó dẹ̀ ti mọ Jésù Kristi ọmọ rẹ̀ pé alágbára ènìyàn ni, ó mọ̀ yìí pé àkìrìṣòre ni, ó mọ̀ yìí pé oníṣẹ́ ìyanu ni. ìdí nìyẹn tó fi lọ bá Jésù, ó ní ó wí fún un pé ẹsẹ̀ 3 nígbà tí wọ́n sí tán ìyá Jésù wí fún un pé kò ṣe wáìnì mọ́. ó sọ fún Jésù, Jésù wá sọ fún pé kí ní ṣe tèmi tìrẹ obìnrin yìí, wákàtí mi kò tí ì dé. ó wá pa àwọn ọmọ ẹ̀yìn Jésù, ẹ wá o ohunkóhun tó bá sọ fún yín ẹ gbọ́ràn sí o, ẹ pa àṣẹ náà mọ́, ẹ má ṣe iyèméjì o, ẹ má ṣe kúṣẹyẹ o, ohun tó bá ti sọ oníkẹ́ ṣe. a sì rí ní ẹsẹ̀ tó tẹ̀lé pé ìkòkò òkúta omi 6 ni a gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe èèwọ̀ ẹ̀nu àwọn Júù. ọ̀kọ̀ọ̀kan wọ́n gba àtò ìwọ̀n ládùúgbò 2 tàbí 3. Jésù sì fún wọn pé ẹ pọn omi kún ìkòkò náà, wọ́n sì kún wọn títí dé etí. ètò ìpínlẹ̀ wọ́n pọn omi kún inú ìkòkò yìí. nígbà tí Jésù ní kán lọ bò jáde, ohun tá a gbọ́ ni pé nígbà tó ń bò jáde wáìnì yìí ó wá dára ju wáìnì àkọ́kọ́ èyí tí wọ́n fi ń ṣe àríyá lọ ní àkókò náà. ìgbọràn ó jẹ́ okùnfà ìbùkún rẹpẹtẹ níbi tí a kà yìí, nítorí pé nígbà tó lórí àsè, nígbà tóun náà tó dán wò, ohun tó sọ ẹ jẹ́ ká wò ní ẹsẹ̀ 10. ó sì wí fún un pé olúkúlùkù ènìyàn á máa kó gbé wáìnì rere kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá mú yó tán, nígbà náà ni wọ́n mú èyí tí kò dára tó wá, ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí tó fi di ìsinsìnyí. ohun tó dára nítorí pé wọ́n gbọ́ràn, ìbùkún ńlá ó ṣẹlẹ̀. mo gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run bí a ti ń gbọ́ràn sí Ọlọ́run, àṣẹ Ọlọ́run lọ́dún yìí, ìbùkún ńlá kó máa tẹ̀lé wa lórúkọ Jésù. ìwé Dítárónómì orí 28 tí a bá wò láti ẹsẹ̀ 1, ohun tó sọ fún wa, Dítárónómì orí 28, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ àti láti máa kíyèsí àwọn àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún wọn ní òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè lọ, gbogbo ìbùkún wọ̀nyí yóò sì máa jẹ́ tirẹ̀. ó sọ ìbùkún yẹn pé ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ, ìbùkún ni fún àgbọ̀n rẹ, ìwọ yóò máa jẹ́ orí, òkè yóò jẹ́ èrò. ó sọ oríṣiríṣi ìbùkún tí a bá gbọ́ràn sí àṣẹ rẹ̀ títí di ẹsẹ̀ 15. nígbà tó tẹ̀síwájú ní ẹsẹ̀ 16, ó sọ fún wa níbẹ̀, ó ní ṣùgbọ́n ẹsẹ̀ 15, ṣùgbọ́n yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ àti ìlànà rẹ̀ tí mo pa láṣẹ fún wọn ní òní, ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí, àwọn ọmọ Ọlọ́run tá a bá kọ̀ láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lọ́dún yìí, ohun tí Bíbélì sọ fún pé ó ní ègún ni. mo gbàdúrà a ò ní forí kégún lórúkọ Kristi. ẹ jẹ́ ká wo díẹ̀ lára àwọn tí wọ́n pa àṣẹ Ọlọ́run mọ́, tí wọ́n gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, tí wọ́n sì rí ìbùkún tó tẹ̀lé gbà. ẹni àkọ́kọ́ òun mo pè ní Ábúráhámù. tá a bá wo Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí 13 sí 4, nígbà tí Ọlọ́run pe Ábúráhámù jáde, ó ní jáde kúrò ní ilẹ̀ rẹ, ó wá sọ fún un pé ibi tó òun rán lọ pé òun yóò wà pẹ̀lú rẹ̀, pé yóò jẹ́ bàbá orílẹ̀-èdè ńlá àti gbogbo rẹ̀, torí pé ó gbọ́ràn, ìbùkún wọ̀nyí sì jẹ́ tirẹ̀. Ísákì ńkọ́ ní Jẹ́nẹ́sísì orí 29 ẹsẹ̀ 1 síwájú sí, àti pé nígbà tí ìyàn mú ní ilẹ̀ náà, a sọ fún Ísákì pé má ṣe kúrò ní ilẹ̀ náà, ó sì dúró síbẹ̀ torí pé ó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. ọdún yẹn gan ló furúgbìn, torí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún. ìwọ ọmọ Ọlọ́run lọ́dún yìí gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. ẹnì kẹta òun ni Símónì Pétérù ní ìhìnrere ti Lúùkù orí 5 ẹsẹ̀ 5, ó sọ fún Jésù gbogbo òru àná láti fi ṣẹ́ o, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ ó sì sọ àwọn rẹ̀ sínú odò, ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja, ìbùkún nítorí ìgbọràn. ẹnì kẹrin ó mọ̀pẹ̀ Anáníà, tá bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 láti ẹsẹ̀ 11 sí 15, àti pé Ọlọ́run pè é pé wò ó lọ arákùnrin kan tá a pè ní Sọ́ọ̀lù, pé nísinsìnyí kó lọ gbàdúrà fún.
nítorí pé òun fẹ́ lò gẹ́gẹ́ bí ohun èlò ayò fún iṣẹ́ òun. Nípasẹ̀ rẹ̀ ó lọ ó sì ṣe bẹ́ẹ̀. Pọ́ọ̀lù ó sì di ẹni ńlá tó pé nípasẹ̀ rẹ̀ ìjọ Ọlọ́run ó gbòòrò sí àwa ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni bí a bá gbọ́ràn a ó jèrè ilẹ̀ náà, bí a bá sì ṣàìgbọ́ràn bákan náà gẹ́gẹ́ bí Ádámù ẹni tí Ọlọ́run fi sí ọgbà Édẹ́nì ní Genesis orí 2 ẹsẹ̀ 15 láti máa tọ́jú, láti máa roko, láti máa ro ọgbà, láti máa tọ́jú rẹ̀. Ṣùgbọ́n nítorí pé ó ṣàìgbọ́ràn ó jẹ́ kí ejò ẹni tá a pè ní alárékérekè ó jẹ́ kó tàn òun jẹ àti lé kúrò. Ní Genesis orí 3 ẹsẹ̀ 15 ègún dé bá òun. Mo gbàdúrà a ò ní fi orí kégùn ní ọdún yìí. Ẹnì kejì ká tún gbàdúrà òun ni Fáráò ọba Íjíbítì, ẹni tó ń pàápàá tó nítorí líle ọkàn rẹ̀ ó kọ̀ láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Nígbà tí Ọlọ́run sọ fún pé wò jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ, ó ní ta ni Ọlọ́run, ta ni Ọlọ́run, àti ohun tó ṣẹlẹ̀ sí ní Exodus orí 14 wọ́n parun ní ìkádà ọmọ Ọlọ́run. Ǹjẹ́ ó ṣetán láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lọ́dún yìí? Tó o bá gbọ́ràn tó fi ọ̀nà ẹ lólúwa lọ́wọ́, Olúwa ṣetán láti sọ ọ́ di ńlá, ó ṣetán láti bùkún ọ, ó ṣetán láti ṣe ohun tí ṣe tìrẹ ní àṣepé. Mo gbàládùra bí a ṣe ń pinnu gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti ìránṣẹ́ Ọlọ́run àtàwọn ọmọ Ọlọ́run lọ́dún yìí láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ọ̀run kò ṣí fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tẹ̀ tí wọ́n jáde, fún wa ní oore ọ̀fẹ́ láti lè gbọ́ràn sí àṣẹ rẹ, fún wa ní oore ọ̀fẹ́ láti lè jọ ọmọ tó ń ṣe ìfẹ́ ti bàbá rẹ̀, fún wa ní oore ọ̀fẹ́ kí ohun ayé yìí kó má ṣe tàn wá jẹ, kó má ṣe gba ìgbàgbọ́ kó lọ́wọ́ wa lọ́dún yìí. Jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kó pọ̀ sí fún wa. Èyí ni a fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín ní orúkọ Jésù.